الحمد لله رب العالمين أرجو فمرهم أفي فمرهم أفي أبو فمرهم أفي أبو ولا قطع أفي فمرهم الله سبحانه وبعدين قلنا له شجاوة قلنا له نوى قلنا له نوى الحمد لله العظيم الإنسان وقف فمرهم وبعدين يقول لنا وسيله واسع الفضل والجود والامتنان وادي نقول لك ولدوري وري ولدوري gbogbo ide lápátápátá kò sọ́dọ̀ èyí títí wá tayọ Ọlọ́run Allah ahmadu am fi ọpẹ́ fún Ọlọ́run subhanahu ala jazili ni'amati awana fi ọpẹ́ fún an ṣe mímọ́ fún lórí ọ̀pọ̀ rẹ̀ tí ṣe fún wa lórí ọ̀pọ̀ ìdẹ̀ra rẹ̀ tí ṣe lé wa lórí lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbà wa lẹ́bí lára tọ́lọ̀ ṣòro yìí fún wa nínú ìdẹ̀ra yìí tí ẹ pé fúnra wa àríkátá wọ̀wá tó ìfọ́mọ̀lì ní wọ́kẹ̀lì ní àtọ́yì àánú tọ́lọ̀ ń ṣe fún wa tó ṣe fún wa lórí aya wa tó ṣe fún wa lórí ọmọ tó ṣe fún wa lára wa àríkátá ní ẹ̀dẹ̀ láti dúpẹ́ fún Ọlọ́run وأشهد أن لا إله إلا الله أنجلي بكو سلوى من لي الله وأشهد أن لا إله إلا الله أنجلي بكو سلوى كما وارف لي الله الحق المبين وبعدين الله ودول الله وبعدين فتوى الله القوة المتين وبعدين يقولون للأكبر لولي بكو كان أكبر يسيد لولي بكو كان اللهم صل وسلم على نبينا محمد عليكم يا الله كما شكوا نبوة محمد الداعي إلى صراط الله المستقيم النبي تجنبي شكوا شيء وناني بكي سجوانا الله ojúọ̀nà ojúọ̀nà tó dúró dédé tí ó sí èméjì bí ojúọ̀nà Ànábì tọ́lọ̀ fìràn ojúọ̀nà tí ẹ pé ó mọ́ kànga tí ó sí lọ tí mẹ́ ojúọ̀nà tí ẹ pé Ọlọ́run fìràn nẹ́bọ̀ Muhammad tí ó sí lọ pàmẹ́ sallallahu alaihi wa alihi wa sallam àlékún kí Ọlọ́run kọ́lọ̀ ṣe fún nẹ́bọ̀ Muhammad wa alihi wa sahbihi kó máa bá wọn ara ilé Ànábì àti ọgbọ̀n sàhábà rẹ̀ ila yawmiddin àdìkẹ́yì àti kẹ́yì kó máa bá ogun wọn títí di ọjọ́ ẹ̀san ثم أما بعد لا يوافنا ولقد كان سلفنا الصالح ní tí ó máa jẹ́ àkọlé ọ̀rọ̀ wa lónìí òun náà ní oṣù Ramadan ìgbà wá fẹ́ pàrọ̀ wa sọ́bẹ̀ ní pé لماذا نفرح بقدوم رمضان kólórí tàà ń dúnú pé oṣù Ramadan ń bọ̀ wá kólórí tí wọ́n ń dùn pé oṣù Ramadan náà fẹ́ dé ẹlòmí ìbànújẹ́ ló ń dé fún lórí wípé ó pé ọjà tó ń tó ní tààmù Ramadan ẹlòmí ìbànújẹ́ ló jẹ́ fún lórí pé ààrùn tí máa ń jẹun oúnjẹ tí wọ́n máa jẹun ní pọ̀ mọ́ Ramadan bó ti yẹn pé irú ẹni pé òpọ̀lọ̀ pẹ̀rẹ̀ ní mùsùlùmí níta gbangba mùsùlùmí gbọ́dọ̀ máa jẹ́ ní pínpínú pé oṣù àlùbáríkà rí ń bọ̀ wá àwọn tó wọ́n ń bí wá kí ló lé tí wọ́n máa ń dùn tí Ramadan ń bọ̀ wá àwọn èsì nílẹ̀ láàrín òun fún wa ní tó gbọ́dọ̀ máa rúrí ẹlọ́gbọ̀n mùsùlùmí pé akíkò tí ẹ̀ ń dùn nínú pé Ramadan ń bọ̀ wá nítorí àwọn tí wọ́n ti síwájú wa nínú gbàgbọ́ àwọn ènìyàn tí wọ́n ti síwájú wa ní ẹ̀sìn Ọlọ́run tọ́lọ̀ ń bọ́ wa ṣèkẹ́ fún wọn àṣìlàmẹ́rù ìyàgbò ní nǹkan tí wọ́n gbà wá látọ̀dọ̀ annahum kanu yad'una Allah ta'ala sittata ashhurin àwọn oṣù mẹ́fà kí Ramadan tó dé oṣù mẹ́fà kí Ramadan tó dé ni wọ́n máa ti ń bí Ọlọ́run lápùjá bá jẹ́ kí Ramadan yìí bá wà láyé oṣù mẹ́fà kí Ramadan tó dé láwọn ti máa ń bí Ọlọ́run Ramadan tí ń bọ̀ wáyé lápùjọ bá mi láyé lórí oore táwọn ti rí tí ń bẹ́nu oṣù Ramadan yìí lórí ìkẹ́ tí ń bẹ́nu Ramadan yìí lórí àánú Ọlọ́run tí ń bẹ́nu Ramadan yìí làwọn ti mú ń bára ní tí wọ́n ti máa ń bí Ọlọ́run Allah subhanahu ثم يدعون الله تعالى 6 أشهر أخرى nígbà tó bá tọ́lọ̀ bá mú wọn bá Ramadan náà tí wọ́n bá gba Ramadan náà jà iṣẹ́ táwọn ẹni Ọlọ́run yìí máa ń ṣe ní pé wọ́n tún fi oṣù mẹ́fà ní wọ́n tún fi bí Ọlọ́run ọba àbá pé ìyàtọ̀ ọ̀bẹ̀lẹ̀ nìyò gbọ́nà gba àwẹ̀ táwọn gbà yìí ìbádà táwọn ṣe yìí oṣù mẹ́fà ní wọ́n tún fi ṣàdúrà Ọlọ́run dàkùgbà lọ́wọ́ wa ní tó túnmọ̀ sí pé ìwọ tó ẹgbẹ́ ọtún gbàwẹ̀ ọjọ́ kejì àwọn ọjọ́ kejì tá a sọ tó bá wà bọ́jọ́ ọdún gan ìbàjẹ́ ti bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ Ramadan ó ti dé ní sí ìbànújẹ́ ti mú ọ táwọn kan sì ti ń gba Ọlọ́run láti gbé oṣù mẹ́fà sẹ́yìn rí bí Ramadan yóò lọ tó bá wọn láyé tuntun ní mùsùlùmí kí ní ìdùnnú wa bí Ramadan yìí pọ̀ kí ní ìdùnnú wa bí Ramadan dé tán kí ní ìdùnnú wa pé
Ramadan máa tún òun náà tún máa bẹ́ òun náà máa tún dé náà gbáwọ́lá àgbàkẹ́tẹ́rẹ́ ní tó fi mọ̀ pé láàrin ìṣẹ́jú kan láàrin káàdìdúkàlá ọlọ́run bá máa ń dára o láàrin káàdìdúkàlá kò sí tọ́lọ́run bó lè ṣe o nígbà kan là ń parí ohun ìdàbá bí ká yá Ramadan lọ́dún tó lọ àwọn náà látún ní máa sàlámọ́ ti yá Ramadan ìmí ìlàtún palẹ̀ mọ́ ìsì àtúntọ́ pí mọ́rí àbá bí ká yá Ramadan ìtọ́ àfíwámọ̀ pé láàrin Ramadan mi kí ní ìtòlò àti ìtòdé ọ̀pọ̀lọpọ̀ ara náà ti dá ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwátá wà láyé lónìí tọ́lọ̀ ń jẹ́ mi wá sí tọ́lọ̀ jẹ́ kí Ramadan bá wà láyé àmọ́ tó wá mọ́ àwọn ọkùn nígbà Ramadan a sì tọ́ kí jímọ̀ lẹ́ni àwọn ọkùn nígbà Ramadan òun ní ó sì jẹun àárọ̀ yìí àwọn ọkùn nígbà Ramadan nínú àwọn ọlọ́run ẹnìkan ló ń ṣe ẹni tó ṣẹlẹ̀ lánàá ó lẹ́ni yìí arákùnrin yìí ó mọ́ ọmọ lọ léèwé ó darí padà sílé ó múra pé kóhun fọ mọ́tò kóhun náà mọ́ jáde lọ ibẹ̀ ló sì jókòó sí jẹ́mi sí tán sára ẹ̀ ní tó túnmẹ̀ sí pé ọlọ́run ti mọ́ kúrò náà tó gbà Ramadan náà gbé àwọn ọmọ agbé ọlọ́run náà ní o kọ́lọ̀n dẹ́mi wá sí kọ́lọ̀n káàkùn tó gbà Ramadan ìpọ̀tà ìgbìmà wọ́n fọ́nà láti náà bí pọ̀dún mi Ramadan ṣe wá rí ìdùnnú wa lórí ibi Ramadan ń bọ̀ wá Ramadan níta laysat al-hajj li-wafir al-at'imati wath-thamarati fi kò ṣe pé torí oúnjẹ tí wọ́n máa hákiri mẹ́ṣáláṣí ní wá fi dùn kò ṣe pé oúnjẹ tí wọ́n máa hákiri àbí ọ̀sán àbí èso tí wọ́n máa hákiri mẹ́ṣáláṣí ní wá fi dùn pé máa máa jẹun gan máa máa róúnjẹ gbà máa máa rí àbí ọ̀pọ̀lọpọ̀ sàárà tí wọ́n máa ń ṣe ní Ramadan láwàá fi nínú wá ń dùn pé Ramadan ń bọ̀ wá wàláàkì ṣùgbọ́n yìí tí wọ́n fi ń dùn ní wípé o níbùdókì mọ́rẹ̀mọ́rẹ̀ ti àtìyà ìfì àkírí torí pé tẹ́yà bá gba Ramadan tán èyí náà ó máa bẹ nínú ipò àwọn olùbẹ̀rù Ọlọ́run èyí ó máa bẹ nípò àwọn olùbẹ̀rù Ọlọ́run tí yẹn bá gba Ramadan tán yìí tí wọ́n fi ń dùn nù ní tí mùsùlùmí gbọ́dọ̀ máa fi dùn nù tó dé Ọlọ́run ní ayọ́ alladhina amanu Ọlọ́run ń pè jẹ́ nígbàgbọ́ kutiba alaykumus siyam àwẹ́dọ̀rọ̀ ayẹ̀lẹ́yìn lórí ó kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bó ṣe dọ̀rọ̀ yẹn láwọn tó ti síwájú yín lórí la'allakum tattaqun kẹ́ẹ̀lẹ̀ páyọ̀ Ọlọ́run lẹ́yìn pàtẹ́ bá gba àwọn ọmọ ọjọ́ náà tẹ̀. ní tó túmọ̀ sí pé ta fi ń dunú ní ọkùnta bá ráwẹ̀ náà gbàtán àgbà 30 ní àbágbà 29 days àwọn ni ó máa ń bẹ̀rẹ̀ tó ti páyọ̀ Ọlọ́run wà. ìtí ń dùn wá nú ni ẹ o ní tó gbọdọ̀ máa jẹ́ ìdùnnú fún mùsùlùmí pé ìtí mo fẹ́ lọ nínú ẹ̀fẹ́ lọ bọ́ sí pòsíṣẹ́ àwọn ẹni Ọlọ́run mo fẹ́ lọ bọ́ sí pòsíṣẹ́ àwọn tọ́lọ̀ mọ́ ń gbaṣẹ́ wọn torí pọ́lọ́ ní innama yataqabbalu Allahu minal muttaqin kò sọ́wọ́ àwọn olùpáyà Ọlọ́run mọ́ ń gbaṣẹ́ wọn o àwọn olùpáyà Ọlọ́run lólúwà Allah mọ́ ń gbaṣẹ́ wọn o ọ̀pọ̀lọpọ̀ wà láì ṣiṣẹ́ tọ́lọ́run tó títí iṣẹ́ tó ṣe tí ò sí àṣọ́rá àti bọ́lọ̀ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ àìmọye iṣẹ́ tó ṣe ẹlòmí ma kírun tí ó tún fẹ́ pé ìrun tó ń kí kò tí ẹ̀kọ́ dé èjìká rẹ̀ ìrun tó ń kí kò kọ́ dé èjìká rẹ̀ ẹlòmí a máa gbàwẹ̀ àwẹ̀ tó ń bà kò kọjá sánmà in tó fi ń dájú náà ní pé kí ni ìṣojú kòkòrò tí mùsùlùmí gbọ́nà mọ́ ìṣojú kòkòrò tó lọ́mọ̀ bọ́nà ń bọ̀ wá òun ní àti wípé kó máa sáré wípé ẹ̀mí náà fẹ́ máa bẹ́ẹ̀nù àwọn tí ó lè pàyẹ ọlọ́mbà gbàwẹ̀ lọ́nà in tó gbọ́nà máa jẹ́ ìdùnnú wa ní ìpàdé máa dùnnú pé ìdùnnú mi pé Ramadan yìí bọ̀ wá ìdùnnú mi ní pé Ramadan yìí kó bá mi láyé kí mi náà lè máa bẹ́ẹ̀nù àwọn ìjọ náà ìkọ̀tẹ̀ ìgbìmọ̀ ولتعلموا أن فرحتنا بقدوم رمضان كان يتوقع ما جاء وقت رمضان أنتا لهذا صيامه شاري أو تابع تنبع نيوز رمضان يرفع العبد أعلى درجات الجنة أعلى درجات الجنان ويا ويبا هو أنبع فلو يوم بيجا الجنة توقع دونه من بيسي بيجا ويبا fún Ọlọ́run ó wá fi àníyàn tọ́lọ́run gbà àlìjẹ́nà tó ga jù lèyàn lọ́lọ́run ipò tọ́lọ́run ó pín ẹ̀sì ẹgbàwá ìwá látọ̀rọ̀ tọ́lá búrú àbẹ́ìdùlá tọ́lá búrú àbẹ́ìdùlá ló gbé gbàwá náà wá kọ́nà ń bá yẹn sí ó ní anna ọ̀tù lẹ́yìn dájúdájú àwọn arákùnrin méjì kan wà ní Bàlí yìí wọ́n wá láti ìlú kan tá ń pè ní ìlú Bàlí kọ́dìmà ala Rasulillah sallallahu alaihi wasallam àwọn méjì sọ̀kalẹ̀ sọ́dọ̀ òṣìṣẹ́ Ọlọ́run kí Ọlọ́run máa bá
وكان إسلامه جميعا عميق يوقع إسلامه فكان أحدهما أشد اجتهادا من الآخر أما نينا عميق يو أري كانوا عميق يبقى يبينجو لسيسي لأكبر دكتي لهم عميق يبقى إسلامه أما كانوا عميق يبقى إسلامه يبينجو لنوسي ولا أكبر فغزا المجتهد جواري يكون بينجو سيسي وبا الله صديوهم فاستشهد inú ogun tó wá lọ yìí ló bá kú sójú ogun tó mọ̀ mọ́kàtà àkà jẹwárí ìkejì tí wọ́n jọ gbà sílámù yìí òun bá lọ ọdún kan mọ́kàtà àkà ba'dahu sanatan ìkan bá lọ ọdún kan lẹ́yìn ìgbà tí kejì lọ tán tó mọ̀ tó fìyà òun náà bá tú faqala tọ́lá tó jẹ́ ìkan náà sàárì àlẹ́kọ̀ọ́ Muhammad ó bá ní fara'aytu fil manam mo wá ní lójú ọrún pé ana inda babil janna mo wà ní ojú ọ̀nà aljanna ìdáhánà bí ìmá mo wá rí àwọn méjèèjì kan wà lápá bí kan wà lápá bí wàkọ̀dì dákàlẹ̀ láàkàrù janna qabla al-mujtahid al-shahid yìí tó ń wá rí ní wípé èyí tó yá èyí tí ò ní gbìyànjú dáadáa kó kí èyí tí ò ní gbìyànjú dáadáa yìí òun ló kọ́kọ́ wọ aljanna fa'ajiba an-nasu àwọn èèyàn wọ́n ń ṣe mà faqala Rasulullah sallallahu alaihi wasallam nígbàtí ọwá ṣàlàyé ọ̀rọ̀ yìí fún iṣẹ́ ọlọ́run jọ́nà kó máa bá min hayy dhalika ta'jabun Ànábì ní kí ló ń ṣe ilé ìmọ̀nù tẹ́ǹsọ̀ yìí kí ló ń ṣe ilé ìmọ̀nù tẹ́ǹsọ̀ yìí alẹ́ ìsàkọ̀lì mọ́kàtà hádà ba'dahu sanatan jẹ́ ìtì gbàgbé pín lẹ́yìn ìgbà tí ẹni tó kúkú ṣẹ̀yídì ikú ẹni kejì tó wọ̀n nígbìyànjú òun lọ ọdún kan lẹ́yìn ìgbà náà olùbálà wọ́n ní bẹ́ẹ̀ ni lóòtọ́ ó lọ ọdún lẹ́yìn ìgbà náà Ànábì bá ní adrakahu Ramadana bá láyé o fàṣọ́mà ó sì gbà àwẹ̀ wàṣọ́là òun náà ń lọ ó kí tàráwì rẹ̀ ó sì yẹn náfílà ní Ramadana fi sánà tó ní ọdún kan yìí ló fi sí lọ́run olùbálà Ànábì bá ní àwọn sàhábà bá ní bẹ́ẹ̀ ni lóòtọ́ ni ó sì lọ́run faqala Rasulullah sallallahu alaihi wasallam Ànábì ní in tó wà láàrin àwọn méjèèjì distance oore tó ń bẹ láàrin àwọn méjèèjì àbáyé sàmáyí wà láàrùn ó dínà ló ń ka lẹ́bù tí èyí tí ó tààrọ̀ púpọ̀ ní gbìyànjú yẹn lẹ́bù tó wà sí ìkejì ó dà gẹ́gẹ́ bí òkè sílẹ̀ tàbádẹ̀ wo òkè sílẹ̀ ó dàbí ìrìn àjò 500 years ní ìtọ́ túnmọ̀ sí pé ìtọ́ kúkú ṣe ìdí yẹn kó tó lè bá ìkejì yẹn ó máa rin ìrìn àjò 500 years kó tó lè bá kò sínú ọ̀pọ̀ ní ìtọ́ túnmọ̀ sí pé òun lọ ọdún kan tó gbáwẹ̀ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ó sì yẹn náfílà fún ọlọ́run ló tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ìbádà ẹmù yá wa nínú gbàgbọ́ Ramadan ní tó yẹ kó mọ́ jẹ́ ìdùnnú fún wa kó Ramadan bọ̀ orípò orí pọ̀ mbẹ́ orí pọ̀ mbẹ́ ẹni tó bá rí àwọ̀ yìí bá yóò máa jẹ́ tó máa nípò ńláwájú ọlọ́run ọ máa nípò tí wọn náà máa bẹ́ẹ̀ kò sí pé àlùjánnà tó ga jùlọ ní ìpítọ́lọ́wọ́ ó pin fún yà àlùjánnà tó ga jùlọ ní ọ ìwọ́n náà láníyàn kó fẹ́ gbàwọ̀ yìí fọ́lọ́run má láníyàn ipò fàájì ló fẹ́ fi ṣe má láníyàn yìí pé ìgbádùn ló fẹ́ gbẹ́dùn bẹ́ẹ̀ láníyàn pé 30 days yìí àbí 29 days yìí bá dà ní gbogbo ìṣe pẹ̀lú pé kí ẹ̀nà lè kì lẹ́ẹ̀kà kìyàmà ẹkùtà ìmá inna nafrahu bil qadumi ramadana li alla fi da'watan mustajabatan kulla yawm ìjìn wá nínú pé Ramadan ń bọ̀ mùsùlùmí gbọ́nù máa dún ní pé Ramadan ń bọ̀ má jẹ́ àwọn tí wọ́n máa ń bá ní jẹ́ pé Ramadan oṣù táàtù ní ṣe tá máa ń ṣe mọ́ ìyòfù tó ti ń bọ̀ oṣù táàtù ní jẹ́ ìgbádùn náà tó ti ń bọ̀ tó bá lóṣù tí gbádùn wájú oṣù Ramadan rẹ̀ torí pé ẹ̀mí ilé ó fúyẹ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ Ọlọ́run ẹ̀mí ilé ó fúyẹ́ kúrò níbi ìbàjẹ́ bọ́dì rẹ̀ gan àlàáfíà ó wà ní bọ́dì system ẹ̀ ọmọ rí tó fẹ́ ṣe ọmọ rí ṣe fún alásìkò ìgbà náà kan ìwọ́n tó máa ń waste àsìkò tẹ́lẹ̀ wà ó wà time conscious wà á fẹ́ máa bí àsìkò pé àsìkò ohun ti fẹ́ tó ìhun tó kí tẹ́lẹ̀ kan mọ́ kí lásìkò àǹfààní tí wọ́n tánà fẹ́ mú wá fún wa ní ẹwọ́n méjì àdúsù opportunity náà ìta àgbọ̀rọ̀ máa fi dúró pé Ramadan ń bọ̀ wá òun náà ní pé gbogbo ọjọ́ tí ń bẹnu Ramadan ní gbígbàdúrà pẹ́pẹ́ o gbogbo ọjọ́ tí ń bẹnu Ramadan ọjọ́ àti òru rẹ̀ ní gbogbo gbígbàdúrà pẹ́pẹ́ o wágbọ́n tánàbọ̀ Muhammad Abu Sa'id al-Khudri òun ló pẹ́gbà wa náà wá tọ́lọ̀mbà ayé ṣẹ̀bá ló sọ fún ayé pẹ́pẹ́ ala Rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ìkọ́lọ̀ kún ma bá sọ bá ìgbé o
inna lillahi tabaraka wa ta'ala i'tiqaha fi kulli yawmin wa layla ó ní ó ń bẹ fún Ọlọ́run Allah Ànábì ní ó ń bẹ fún Ọlọ́run Allah àwọn nǹkan tó lọ́wọ́ bá máa ń là nínú náà ní gbogbo ọjọ́ ojúmọ́ lọ́sàn àti lóòrùn lọ́wọ́ bá máa ń là wọ́n ya'ni fi Ramadan Ànábì nínú Ramadan ni ó wa inna li kulli muslimin ó ń bẹ fún gbogbo mùsùlùmí pátápátá fún náà bá ti ń gbààwẹ̀ fún Ọlọ́run fi kulli yawmin wa laylatin da'watan mustajaba gbogbo ọjọ́ tẹ bá ti ń ṣàdúrà nínú Ramadan o àdúrà lọ́wà tó bá ti dímọ̀ tó bá ti ń ṣàdúrà àdúrà ẹ̀ ti jẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run láni ẹ̀kọ́ fẹ́ gbáwẹ̀ fọ́lọ́ ma ń láni ẹ̀kọ́ fẹ́ lọ ṣe fàájì ní Ramadan oṣù Ramadan èyí àwọn ẹni Ọlọ́run bí ìrọ́ngbà àwọn ibi kó ti débà ìkọ́ ti wà nú ẹ̀ nítorí pàwọn ti rẹ́ni tó ti ṣe àmánù ti bẹ̀rẹ̀ làwọn ti ń ṣe ìbádà fún Ọlọ́run in preparation láti ní ìpalẹ̀ mọ́ di oṣù Ramadan yìí nítorí àwọn bìlífù pé gbogbo ìbádà táwọn bá ti ń ṣe nísìn táwọn bá ti ń ṣe wọnú Ramadan àwọn ń ṣe lọ ní ìwọ́n náà kùránì tó ti pàtì láti jọ ìbẹ̀rẹ̀ sí ní máa ká kùránì rẹ̀ tààjúdì tó ṣe mọ́ láti jọ ìbẹ̀rẹ̀ sí ní máa ṣe tààjúdì kí Ramadan tó dé gbogbo sàárà tó ti pàtì láti jọ ìmọ̀ ṣe sàárà lójoojúmọ́ kí Ramadan kó tún bẹ wọnú Ramadan má jòyè sàárà ní Ramadan nìkan má jòyè sàárà ní Ramadan nìkan lómi ìpàdé ní Ramadan nìkan ní òun ṣe sàárà àmì sàárà rẹ̀ ò nígbà àmọ́ ní Ramadan yẹn lóòtọ́ orí pọ̀ ní Ramadan ládá pọ̀ ní Ramadan àmọ́ lẹ́yìn Ramadan àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn lọ àwọn èèyàn ní bùkátà sí ohun tó ń fi ṣe ìtò ní ẹlòmí inú Ramadan nìkan lẹ́mọ̀ orúkọ wọn lórí rédíò wọ́n máa gbóríṣiríṣi ìrún kọ́lọ̀ ń ṣàánú àwọn radio stations ìrún lásán wọ́n lè di Mr. alágbẹ́já ní in memory of ìyá alágbẹ́já owó tí wọ́n rẹ̀ ń lò lóṣò ní gbogbo Ramadan owó tí wọ́n fi ń ṣe ní owó tó gbọ́ bùkátà ẹnìkan ni àbí tó gbọ́ bùkátà fámílì ní ẹ ṣàánú àwọn èèyàn ẹ mẹ́jọ jẹ́ Ramadan nìkan tó kàn máa pariwo rẹ̀ lára lọ́gbọ́n máa pariwo rẹ̀ lórí rédíò mẹ́jọ Ramadan nìkan ló mọ́ ṣe fùtọ́rù wọ́n wọ́n jẹ́ omi kó mọ́ ṣe sàárà oúnjẹ fún àwọn èèyàn tó ní sàárà oúnjẹ lọ́lá lọ́dọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala èrè ńlá èrè ajẹ́ ìjẹta ní tó bá ti ń ṣe lè ìgbébí ayé òní pòun náà torí pé Ọlọ́run máa fi dí orí fóun náà Ọlọ́run máa fi dí ọlá fóun náà ìkọ̀tẹ̀ ìmáà عليكم أن تؤمنوا بأن صوم رمضان فرض من الله تعالى اجعل الله àwẹ̀ ń gbà lè ṣe fẹ́nú àwẹ̀ ń gbà lè ṣe wípé àwọn òpé ṣe mú kan lóní àgbàwẹ̀ àwẹ̀ ọ̀ràn yẹn kan látọ̀dọ̀ Olúwa Allah ní ọ̀ràn yẹn Ọlọ́run la fi ń gbàwẹ̀ kìí ṣe fẹ́nú àṣẹ Ọlọ́run la fi ń gbàwẹ̀ kìí ṣe fẹ́nú alaykum an tasumu ibtigha'a wajhi Allah ta'ala ẹjá àgbàwẹ̀ ilẹ̀ ni tó fi ń wọ́ ojú rí Ọlọ́run ní gbàwẹ̀ ilẹ̀ ni tó fẹ́ gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ní má gbàwẹ̀ yìí pẹ̀lú kárí mi má fi ọ̀lẹ gbàwẹ̀ yìí má parọ́ ààrẹ kan tí ò sí ọ má pàmọ́ra rẹ̀ ẹlòmí tí ń parọ́ balẹ̀ sí àwọn ní ọ́sà àwọn ní kíní kàtàwọn bá ti lè jọ báyìí nǹkan máa ń ṣe àwọn nǹkan náà ó dẹ̀ máa ń ṣe ọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ló ń parọ́ má parọ́ nǹkan tí ò sí ọ gbàwẹ̀ fún Ọlọ́run bá Allah lẹ́yìn tó ń ro ẹ̀sọ́ lọ́dọ̀ Ọlọ́run bá ìlúkọ̀tà ìmá ẹjá lọ́mọ wípé tí ń dùn mọ́ wá ní pé Ramadan náà ń bọ̀ wá òun náà ní pé ń bá ní àwẹ̀ yìí gbà Ọlọ́run sì forí jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣe kọjá alẹ́gbọ̀n Muhammad Abu Hurairah ló pẹ̀pẹ̀ wá náà wá tó ní mọ́ sọ́mọ Ramadan imanan wa ihtisaban ẹni tó bá gba àwẹ̀ yìí ó gbàwẹ̀ Ramadan ó forí àwẹ̀ yìí gbà ní imanan lẹ́ni tó ní gbàgbọ́ fún Ọlọ́run ni mo gbà fún wà tí sáàbà lẹ́ni tó dẹ̀ ṣe o ṣe nítorí kárí mi o ṣe nítorí tọ́lọ́run ní ló fi gbàwẹ̀ yìí Ànábì ní ghufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn Ọlọ́run sì forí rẹ̀ Ọlọ́run forí rẹ̀ jọ ṣùgbọ́n náà kí ló tún kò tí yẹn ṣe mọ́ àbúkò sáré ní kò máa bẹ Ọlọ́run Allahumma ballighni ní Ramadan Ọlọ́run jẹ́ kí Ramadan bá wà láyé àdúrà tó máa tí mùsùlùmí wọ́n ṣe ní sí mú má sì jẹ́ kí Ramadan náà dé kó wá gbọ́ fún Ọlọ́run tó gbọ́ fún wa orí Ramadan Ọlọ́run tó kárí wá àforíjì tí bẹ́ẹ̀ Ramadan Ọlọ́run tó tẹ̀wà lọ́wọ́ إخوة الإيمان وكذلك نفرح لأن في شهر رمضان أتندنوا ولكم بأنه في رمضان
orúkọ ń bẹ́nu Ramadan tó yẹ pé ó lọ́lá ó sì lórí ju ẹgbẹ̀rún oṣù lọ. Mùsùlùmí gbọdọ̀ mọ̀ pé Ramadan kún kẹ́kẹ́ fún oore. Mùsùlùmí gbọdọ̀ mọ̀ pé Ramadan pọ̀ lóore, Ramadan pọ̀ ní ìkẹ́ kí wọ́n náà pìpì ara rẹ̀ báwo láṣẹ lérè jẹ́ náà Ramadan. Nítorí ẹ̀rọ Ọlọ́run fi sọ fún agbó tún bẹ́nu oṣù tá ń sọ fún yíyó orúkọ ń bẹ́ẹ̀ o khayrun min alfi shahr tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Ní tó túnmọ̀ sí pé tó lọ́n bá ní kí ẹ̀ ń ṣe kòǹgẹ́ òun láì láti rùkọ́ dírí èyàn kó oore 83 years èyàn kó jọ àánú 83 years lọ́lọ́wọ́ kó jọ fún yà ọlá 83 years lọ́lọ́wọ́ kó jọ fún yà so a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wà láà tọ́lọ́wọ́ fún wá ṣe kòǹgẹ́ oṣù ọ̀rọ̀ wà tọ́lọ́wọ́ sí fún wá ṣe kòǹgẹ́ òun láì láti rùkọ́ dírí náà dípò tẹ̀lé ìrìn ẹja ọmọ wípé kò sí ìròyìn kan tí ẹni pítà máa láàrín gbọ́ ní sí òun náà ní pé báwọn láṣe máa wá oṣù òun náà ní Sultan of Sokoto ti announce wọ́n ti ní pé a máa wá oṣù náà ní tó bá ti di alẹ́ Tuesday àti Wednesday wọ́n máa wá oṣù pé kẹ́nìkan wá jáde wípé báyìí ni ọjọ́ báyìí la fẹ́ máwẹ̀ tó ní wọ́n ní àwọn kan ti ń sọ wípé ọjọ́ báyìí ni a mọ̀ áwẹ̀ kò sínú òfin àwa mùsùlùmí wípé a máa announce ọjọ́ tí wọ́n mọ̀ náà bá máa bẹ̀rẹ̀ kò sínú òfin àwọn mùsùlùmí rẹ̀ lóòtọ́ a máa ń ka Ṣàbáàn káwà náà máa lè rí pé possibility wà pé ọjọ́ báyìí ló máa bọ́ sí àmọ́ káwà dìdí pronounce like oṣù ọ̀sẹ̀ kan àlọ́sẹ̀ méjì kí ọjọ́ náà tó dé káwà ti máa announce pé ọjọ́ báyìí ló bọ́ sí kò sínú òfin àwọn mùsùlùmí rẹ̀ nítorí òfin Ọlọ́run tọ́lọ́run pa wá láṣẹ ní pé wọ́n mú shahida minkum shahra falyasumhu Ọlọ́run ti pa wá láṣẹ pé tẹ́ ẹ bá ti rí oṣù ní ẹ gbààwẹ̀ o tẹ́ ẹ bá ti rí oṣù ó ní ẹ gbààwẹ̀ Ọlọ́run ò ní a lo déètì tó bá pé déètì la fẹ́ lò ní Ọlọ́run ó ti sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kánábì náà ti ṣàlàyé fún wa pé déètì ní ẹ mọ́ lò àmá Ọlọ́run ti sọ́dà lẹ́bìnrin fún wa wípé wa man shahida minkum shahra falyasumhu oṣù yẹn lẹ́rìí dẹ́bì bẹ̀rẹ̀ àwẹ̀ yóò tó fi yẹn bá wá pamọ́ sí yín lálẹ́ tí Ṣàbáànì pé 29 tó pamọ́ sí yín tẹ̀rí ẹjẹ́ tí Ṣàbáànì pé 30 kẹbẹ̀rẹ̀ ọmọdọ́nà ní ọjọ́ kejì àmọ́ tó wá jẹ́ pé ẹrí oṣù ní alẹ́ 29 tí Ṣàbáànì pé 29 ó ti wá túnmọ̀ sí pé ọjọ́ kejì yẹn lábẹ̀rẹ̀ Ramadan òfin Ọlọ́run ni ó àṣetẹ́lápọ̀lọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tánàbí ìdẹ́ tó bá pé súnmù lè rú ìyàtìdì ẹgbàwẹ̀ lórí pé tẹ́ bá ti rí oṣù ní o tẹ́ bá ti rí oṣù ní ẹgbàwẹ̀ o ìyẹn òun ṣe pé bóyá kẹ́nìkan wá máa jáde kó máa polówó publicly or make a public announcement lórí pé jọba ẹ̀yẹn kẹgbà ẹbẹ̀rẹ̀ àwẹ̀ ìjọba yìí ó lè wáyé kó jẹ́ ọjọ́ náà àmọ́ àṣẹ tààlẹ̀ tàbátẹ́nìkan gan bá rí oṣù náà kò tí ìwà authoritatively sọ pé kó ń wá lọ méjì kò náà lọ́wọ́ tí róṣù ẹjá bẹ̀rẹ̀ àwẹ̀ o agbọ́dọ̀ pọ̀ láti olórí mùsùlùmí tó jẹ́ olórí mùsùlùmí ìlú wa olórí mùsùlùmí tó jẹ́ ti àwa mùsùlùmí Nàìjíríà òun náà ni Sultan of Sokoto ìjọ tí Sultan bá ti announce fún wa wípé àkọ́ bá ti make tó ti affirm lórí pé wọ́n ti rí oṣù o ìdéjì tó bá dẹ̀ ti fún wa òun náà lábẹ̀rẹ̀ àwẹ̀ àmọ́ka wọ́n ma expect lórí pé ẹnìkan sọ pé ẹnìkan sọ pé ẹnìkan sọ pé ẹ̀dọ́ ẹja desist from irú information báwọn information tá a fẹ́ gbọ́ òun náà ní pé ṣé Sultan ti rí oṣù ṣé Sultan ti make announcement kàbẹ̀rẹ̀ kẹrin ládùúgbò yí báyìí ẹ̀ tí ìlànfààní àbí kẹ tún farabalẹ̀ kẹ gbọ́n tí Sultan fẹ́ wí abẹ́wọ́n fàálà fọ́lọ̀já kí ọ̀pọ̀lọpọ̀ lọ́nà láyé ẹ má jẹ́ agbọ́n wọn ni wọ́n pé ẹ má jẹ́ agbọ́n wọn ni wọ́n sọ káwà náà alhamdulillah ìrọ̀rùn ti dé Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ ní rọrùn social media ó ti rọrùn a rí kìíní ángùlà àwọn tó jẹ́ àwọn palace Sultan of Sokoto a rí wọ́n máa update ẹ̀ every time every day wọ́n máa update ẹ̀ láti lè jẹ́ ká mọ̀ nǹkan tó ń lọ lágbègbè Islamic calendar so sí tó yẹ́ báwọn ní ọ̀gá ara mùsùlùmí Nàìjíríà àwọn láfọ́lọ́ kódà bí wọ́n rọ́sùn Saudi kí n clarify ní ẹlòmí ní àkọ́bá rọ́sùn Saudi kọ́ tẹ̀bí Saudi ìlú Islam ní bẹ́ẹ̀ ní ìlú Islam ní àwọn ajá mọ̀ wípé in distance of 2 hours different ló wà láàrin àwọn àti Saudi Arabia wọ́n ṣáájú wa pẹ̀lú 2 hours wọ́n ṣáájú wa pẹ̀lú 2 hours so tó bá rọ́sùn lọ́dọ̀ tí wọ́n wẹ́dà tí wọ́n ló gbé oṣù yẹn wá fún wọn
àmáwà náà fúnra wá gbọ́dọ̀ ṣe sùúrù káwà náà rí oṣù yẹ lọ́dọ̀ títí wá mílá ládẹ̀ gba àṣẹ lẹ́nu ọ̀gá wa tó jẹ́ sòtọ́nà tó náà make announcement tó máa dìklẹ̀ fún wípé ẹlọ́bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọjọ́ báyìí yẹn ọ̀la ní ọjọ́ tí ó jẹ́ àbẹ̀wọ̀ aláàkọ́lọ̀ tí ó fẹ́ yẹ̀ fún ọ̀nà lẹ́nu wa ti tàbí wọ́n